Kí Madam Esabod àti Koiki Media kó receive message anybody tó bá lè bá mi share kàn bá mi share tí tó máa fi kàn wọ́n. Mo máa ń try as much as possible láti get number wọn but mi ò ní number àwọn méjèèjì. Owó tí Maureen Badejo tán contribute fún olóyè Sunday Igboho ní Gofundme. Maureen Badejo ti kówó yẹn jẹ ní o. Maureen Badejo ó ti kówó yẹn jẹ ní o. Ó dẹ̀ ń dùn mí, inú ń bí mi bí mo ṣe máa rí bó ti ṣe máa ń sọ̀rọ̀ tó ń lo ògbójú. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn o. Because I know how GoFundMe operates. I know how it works. I have opened a GoFundMe for somebody before and I've contributed countless time on GoFundMe. Tẹ́ bá ti ṣí GoFundMe on behalf of somebody, ni GoFundMe máa ti sọ fún yín pé kẹ́ mú àkáǹtì lẹ̀ kẹ́ fẹ́ máa gba owó sí. Tí àwọn èèyàn bá ṣe ń contribute sí, owó yẹn máa lọ sí àkáǹtì ẹni tó mú àkáǹtì ẹ̀ lẹ̀, which is the opener, Maureen Badejo tó open ní GoFundMe yẹn, àkáǹtì ẹ̀ ló máa fi sí fún GoFundMe. Tó yẹ pé tí owó yẹn bá ṣe ń wọlé táwọn èèyàn contribute, bóyá bí like 2-3 times in a week, GoFundMe máa remit sínú àkáǹtì Maureen Badejo. So ẹ mọ amount tí Maureen ti ṣí àkáǹtì yẹn tó wá ń sọ pé GoFundMe ò release owó. GoFundMe ò release owó in bulk or in block. They don't release money like that. How they release the money is this. Téèyàn bá ṣe ń contribute, bá ṣe ń rí contribution like 2-3 times in a week, ọmọ máa remit sí àkáǹtì ẹni yẹn. Nígbà tó sọ pé GoFundMe ò release owó, ibo ló ti rí 2 million plus tó sọ pé òun fún àwọn Sunday Igboho pé kó fi jẹun. Níbo nìyẹn ti yí jẹ yọ? Kò yé mi. Ẹ wo àkáǹtì ẹ̀ tó múlẹ̀ kọ́ right Nigerian embassy tó wà ní Nigeria High Commission tó wà ní UK, kọ́ dẹ̀ right United Kingdom Authority kọ́ investigate àkáǹtì Maureen in any form, in anywhere, àkáǹtì tó múlẹ̀. Ṣé you understand? GoFundMe àmọ́ bó ṣe ń operate. Maureen ti kó owó yẹn jẹ. Èmi tí mo wà bí báyìí, United States of America ni mo ti ń sọ̀rọ̀. Mi ò tí ì rí refund. Tó bá ń sọ̀rọ̀ refund pé GoFundMe máa refund owó, báwo ni GoFundMe ṣe fẹ́ refund owó tí wọ́n ò ní jẹ́ kí everybody mọ̀? Ó ti lọ lock account yẹn. Tí ẹ bá contribute $50 fẹ́yàn, bí $57 ni GoFundMe máa yọ. Ó máa yọ $7 commission tí wọ́n. Ó máa mú $50. Ó máa send ẹ̀ sẹ́ni yẹn. So nígbà tó sọ pé GoFundMe fẹ́ refund owó fún everybody, ṣó fẹ́ refund ẹni tó dá $50 nísìn, tó dá $57, ṣó fẹ́ refund $57 fún ni. Àwọn ti yọ commission wọn ni mẹ́rin. So $50 ló máa tó bá tẹ̀lé pé ó máa dáwó padà, $50 ló máa dá padà fẹ́ni yẹn, and which is not the case. Only on that occasion kí wọ́n fọ́ ni máa tó ń refund owó fẹ́yàn. Wọ́n ń ṣe bẹ́ẹ̀, kò sí petition, kò sí anything against that particular account. Ìwọ́n sọ pé wọ́n ń lo popularity ẹ̀ láti fi create kíní yẹn ni. Popularity mélòó ló ní? Ní òun ṣe follower ẹ̀ náà, but I saw that thing and it's because of olóyè Sunday Igboho la ṣe contribute. Contribute because pay you open. Mi ò mọ̀ yá ẹ rí náà. Àpòwò wa jẹ́ o, dáwó yẹn padà o, kàn investigate account yẹn o, èmi mò ń sọ̀rọ̀ o. Further to my investigation, mo pe ẹni tí à ń solicit tí mo ní kẹ́ dáwó sínú GoFundMe, ibi kọ́ ni mo ṣe ẹni yẹn ló ṣe ó need help wa. Wọ́n nígbà tí wọ́n bá ń sign on, which I want you to try it. Pé wọ́n kàn sọ pé wọ́n nag. Ẹnì kan ò lè fẹ́ fi smartness ẹ̀ kó fi rob the public. Kò dẹ̀ lè fẹ́ sọ fi education ẹ̀ kó ló fẹ́ fi rob illiterate bí ṣe sọ pé àṣẹ alleged. Ṣé rí gbà tí mo tán fún mi ní link yẹn tí mo kà á. GoFundMe ó dàbí merchant bank ni bírú tá ń lò lórí website wa.
tí ẹ bá ti ṣí merchant bank tó máa ń tajà sí tẹ́ bá ọmọ táwọn èèyàn bá ń rajà ẹ máa sọ pé òkè o tẹ́ bá ti ń gbowó weekly lẹ fẹ́ máa gbowó daily lẹ fẹ́ máa gbowó meanwhile the actual total of ọjà tí mo bá make in a day the total will be there. Ntí ẹni tí ó fi ohun ránṣẹ́ yìí tó ń sọ ni wípé òun ti run Gofundme rí bí wọ́n ṣe dáwó yẹn gbà tí which I want you to go and investigate and that careless whatever you say you bullshit man who care about you man don't give a bag man. Nígbà torí ǹjẹ́ fi lè rí Odùduwà àgbà náà ni pé ohun yìí ò dọ́gba wọ́n léèyàn kó 40 million jẹ ẹ ń sọ wípé kìíní ebi ò mọ̀ no wonder tó fi máa ń gbá Yorùbá because you are gullible you don't listen to simple instruction. Who care whether you listen to simple instruction man. Mo ní pàtí ọmọ kìíní yóò wọ pàtàkì because ọmọ tó bá di ní ọ̀la Sunday àwọn tó ti ní experience pẹ̀lú Maureen tó scam ẹ̀rí kan tí ẹnìkan tó jù kan sí mi lánàá nípa ti Sam Ojo nígbà tí ó ní àwọn táwọn sanwó fún sanctuary wọ́n ní àwọn béèrè owó àwọn padà ó lóun fi ṣe administrative work bó ṣe ju wọ̀sọ́pù yẹn mo ti ju kíní yẹn sórí wọ́ọ̀ mi ibi tí mo ti ń sọ̀rọ̀. Bí mo ṣe ń sọ lọ if not bí wàá ṣe pé ó gẹ́ bí èpè kéèyàn máa lórí Gofundme ni ìbá ní kí n lọ sí Gofundme fún èèyàn mi ìbá ní láti máa fowó mi sí tí máa fẹ́ bí i Sunday a máa ṣí Gofundme mo máa close ẹ o a fẹ́ wò yí pé owó tó ń dá yẹn ṣé tó bá pé ló fẹ́ gbà ni àbí ó fẹ́ gbà every week bó ṣe ń wọnú ilé ṣé every 2 days ló fẹ́ máa gbà ni ọ̀bọ̀n ṣe bí ẹni ṣe sọ ní ìsìn I want you to listen again ìyẹn ni pé bí wọ́n ṣe ń gbà ló ń wọnú ilé nígbà tó ń ṣe. ẹ jọ̀ọ́ mo fẹ́ kí Madam Esabod àti Koiki Media kó receive message yìí anybody tó bá lè bá mi share kàn bá mi share tí tó máa fi kàn wọ́n mo máa ń try as much as possible láti get number wọn but mi ò ní number àwọn méjèèjì owó tí Maureen Badejo tán contribute fún olóyè Sunday Igboho ní Gofundme Maureen Badejo ti kówó yẹn jẹ ní o Maureen Badejo ó ti kówó yẹn jẹ ní o ó dẹ̀ ń dùn mí inú ń bí mi bí mo ṣe máa rí bó ti ṣe máa ń sọ̀rọ̀ tó ń lo ògbójú wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn o because I know how Gofundme operates. I know how it works. I have opened a Gofundme for somebody before and I've contributed countless time on Gofundme. Tẹ́ bá ti ṣí Gofundme on behalf of somebody ni Gofundme máa ti sọ fún yín pé kẹ́ mú àkáǹtì lẹ̀ tẹ́ fẹ́ máa gba owó sí. Tí àwọn èèyàn bá ṣe ń contribute sí owó yẹn máa lọ sí àkáǹtì ẹni tó mú àkáǹtì ẹ̀ lẹ̀ which is the opener Maureen Badejo tó open ní Gofundme yẹn àkáǹtì ẹ̀ ló máa fi sí fún Gofundme tó yẹ pé tí owó yẹn bá ṣe ń wọlé táwọn èèyàn contribute bóyá bí like 2-3 times in a week Gofundme máa remit sínú àkáǹtì Maureen Badejo so ẹ mọ month tí Maureen ti ṣí àkáǹtì yẹn tó wá ń sọ pé Gofundme ò release owó. Gofundme only release owó in bulk or in block. They don't release money like that. How they release the money is this. Tí wọ́n bá ṣe ń contribute, wọ́n bá ṣe ń rí contribution like 2-3 times in a week. Wọ́n máa remit sí account ẹni yẹn. Nígbà tó sọ pé Gofundme ò release owó. Ibo ló ti rí 2 million plus tó sọ pé òun fún àwọn Sunday Igboho pé kó fi jẹun. Níbo nìyẹn ti yí jẹyọ? Kò yé mi. Ẹ wo account ẹ̀ tó múlẹ̀. Con right Nigerian embassy tó wà ní Nigeria High Commission tó wà ní UK con the right United Kingdom authority con investigate accounting Maureen in any form in anywhere account tó múlẹ̀ ṣe understand
GoFundMe àmọ́ bó ṣe ń operate. Maureen ti kó owó yẹn jẹ. Èmi tí mo wà ń bí báyìí United States of America ni mo ti ń sọ̀rọ̀. Mi ò tí ì rí refund. Tó máa ń sọ̀rọ̀ refund pé GoFundMe máa refund owó. Báwo ni GoFundMe ṣe fẹ́ refund owó tí wọ́n ò ní jẹ́ kán everybody mọ̀? Ó ti lọ lock account yẹn. Tí ẹ bá contribute $50 fẹ́yàn, bí $57 ní GoFundMe máa yọ. Ó máa yọ $7 commission tí wọ́n. Ó máa mú $50. Ó máa send ẹsẹ̀ nìyẹn. So nígbà tó sọ pé GoFundMe fẹ́ refund owó fáwọn everybody. Tó fẹ́ refund ẹni tó dá $50 nísìn tó dá $57. Tó fẹ́ refund $57 fún ni. Àwọn ti yọ commission wọn ni mẹ́m. So $50 ló máa tó bá tẹ̀lé pé ó máa dáwó padà. $50 ló máa dá padà fẹ́ nìyẹn. And which is not the case. Only on that occasion kí wọ́n fọ́ ni máa tó ń refund owó fẹ́yàn. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ kò sí petition kò sí anything against that particular account. Ìwọ́n sọ pé wọ́n ń lo popularity ẹ̀ láti fi create kìíní yẹn ni. Popularity mélòó lo ní? Mi ò ń ṣe follower ẹ̀ náà but I saw that thing and it's because of olóyè Sunday Igboho la ṣe contribute. Contribute because pay you open mi ò mọ̀ yá ẹ̀ rí náà. Ọkọ̀ owó wa jẹ́ o dáwó yẹn padà o kàn investigate account yẹn o èmi mò ń sọ̀rọ̀. Ó ní ẹ ti gbọ́ yẹn mo kàn ní kí sáré because kálẹ̀ ni yẹn ṣe ní fídíò ni ẹ wá lè lọ edit ẹ̀ ká ló ṣe fídíò ni mi like káwọn èèyàn máa send audio kò ṣe post sórí Facebook tí ẹ bá fẹ́ ṣe recording voice ẹ mú paper kẹ́ ẹ ṣe ní fídíò bí mo ṣe fídíò kó blank báyìí so that a lè easy fún àwọn kẹ́ẹ̀lú fọ́tò ẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ yìí because owó yìí we will go to the root wọ́n máa investigate ẹ̀ because bí mo ṣe sọ fún yín ẹbẹ̀ lọ àwọn tó ní website tí kí àwọn èèyàn rajà 1,000 a day ó depend tó feel wípé everyday ló fẹ́ kó máa sanwó yẹn sákàǹtẹ̀ so owó GoFundMe tẹ́ rí yẹn tí kíní yóò ṣe kúrò ní £46,000 ní wípé everyday ní GoFundMe ló ń remit owó sínú bank account ó yẹ kí wọ́n though this girl only so many bank accounts to get on fake name bó ṣe fẹ́ràn ara ẹ̀ sọ we need to investigate her ebi ṣì ń ṣe investigation mi lọ o mo ní kíní ìmàdé part 30 torí pé kíni èmi tẹ́ ń pè ní scammer Esabod ṣe scammer mo fẹ́ kẹ́ mú proof tèmi náà jáde mo fẹ́ kẹ́ investigate mi tí fòrò so yẹ yín tẹ́ bá ti rí any concrete evidence mi ìfẹ́ kéèyàn kan pèsè orí láìsà pé ní Esabod gbáhùn you need to bring out the evidence and nípa email tó sọ pé àwọn GoFundMe send sí yín ṣe mọ̀ pé technically she is very good ó ní IPA kí ló lóun read náà IT ló lóun read ṣe ní gbogbo letter tó ń kọ sílẹ̀ it might be a previous letter from paper tó ti ń ṣe tó kàn lọ edit ẹ̀ la ṣe ń rọ Maureen wípé letter yẹn we want to see the date we want to make sure that letter tó ló máa gbé sórí wọ́ọ̀lù ẹ̀ ò gbé sórí wọ́ọ̀lù ẹ̀ eventually táwọn bá rí letter yẹn then we will know how authentic the letter is we will send the letter to GoFundMe pé sáwọn wọn ni letter kan send it ó kàn fi email hàn wá ni wípé GoFundMe send kìíní kan we need to see that letter post it on your wall. Òróró kì í ṣe blogger lèmi I'm an investigative blogger informative blogger I don't need to be part of Yoruba agitation but this is a scam on our Facebook anybody to buy anything lórí Facebook you don't need to be a friend of the person or you be an enemy to the person you still have to do the work how we do the work did you get me so afẹ́ letter tó ní paper ní sọ pé wọn ò sanwó yẹn bá wa paste ẹ̀ wọ́n ti pa àwọn illiterate kan ní òun bá sọ̀rọ̀ ní orí Facebook a ní àwọn míì tó pé wọ́n get expert jù ẹ lọ so we want to see the letter ebi ò ní fi ẹ́ lẹ̀ o until we get to the bottom of this £46,000 thank you bye.